ẹ̀yin ènìyàn wa wọ́n ṣe àbẹ̀wò sí rehabilitation center àwọn Boko repentant tí wọ́n dà mọ́ iṣẹ́ ológun. Ẹ wo arákùnrin ó ní I visited Boko Haram rehabilitation center. Pẹ̀lú bí àwọn Boko yìí tí wọ́n ti ṣe pa púpọ̀ àwọn ènìyàn, wọ́n ti ń ṣe ọwọ́ gan báyìí, wọ́n fi ń ṣe àpèjúwe fún òyìnbó yìí wípé àwọn ti pa èèyàn gidi o. Òyìnbó yẹn gan wà wọ́n dà wípé ẹ ti pa èèyàn gidi lẹ́dẹ̀ ń rìn kiri báyìí. Wọ́n ti wá ń ṣàlàyé fún wípé bí àwọn ṣe wà yìí àwọn ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ológun ni, wípé àwọn làwọn máa ń tẹ̀lé ológun lọ sínú igbó láti lọ ṣe àfihàn ibi tí àwọn Boko ẹgbẹ́ àwọn tó kù wà. Ẹ̀yin ènìyàn wa àti finá sórí òrùlé àti sùn hàn. Pẹ̀lú gbogbo bí ẹ máa wo fọ́nrán yẹn o, rehabilitation center tí ìjọba kọ́ síbẹ̀ fún wọn. Wọ́n gba àwọn ènìyàn, ṣe olùṣọ́ wọn ni ká pè wọ́n. Wọ́n gba àwọn èèyàn tó mójútó wọn. Ìjọba ló ń tọ́jú wọn jíjẹ mímu o. Wọ́n ti wá ń sọ wípé wọn kì í fẹ́ ń dúró níbẹ̀ yẹn torí wípé igbó yẹn ó ti mọ́ wọn lára, ṣùgbọ́n díẹ̀díẹ̀ àwọn á máa kó wọn lọ, àwọn á máa kó wọn padà, á lè mọ́ wọn lára. Ní ọ̀sẹ̀ tó kọjá ìròyìn kan jáde wípé àwọn Boko repentant yìí wọ́n ya wọ agbègbè kan o tí wọ́n pa èèyàn tó lé ní 10. Bó ṣe wà yẹn wọ́n kúrò ńbẹ̀ yẹn, wọ́n á ti wọnú ìgboro lọ, wọ́n á lọ pa àwọn èèyàn, wọ́n á ti wọlé wá síbẹ̀ yẹn ní ìlú tó lọ́ba tó ní ìjòyè. Níbo ni irú eléyìí ti ń ṣẹlẹ̀? Ẹ̀yin ènìyàn wa máa fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu òyìnbó yìí tó wá láti US tó wá sí rehabilitation center àwọn Boko Haram nínú Nàìjíríà tó náà wá visit ibẹ̀ láti wá gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu. Wàhálà ti wà. Ẹ̀yin ènìyàn wa, àwọn ológun àti àwọn naval police bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fi ìdí ìbọn ẹ̀ṣẹ́ tí wọ́n fi yọ eyín ara wọn sílẹ̀ lánàá o, bí wọ́n ṣe tẹ̀lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ sí Bayelsa. Ìyẹn ni president visit tí ààrẹ Tinubu lọ ṣe sí Bayelsa. Àwọn convoy ọkọ̀ ológun àti ọlọ́pàá tó ń tẹ̀lé wọn, àwọn military personnel àti naval police bí wọ́n ṣe bọ́lẹ̀ ní àwọn náà lẹ́ ń wò yẹn tí wọ́n kì ara wọn mọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ kí ló lè fa irú eléyìí? Kí ló lè fa ìjà láàrin àwọn ẹlẹ́ṣọ́ ààbò? Eléyìí ò lágbára tí wọ́n dẹ̀ ń tẹ̀lé ààrẹ ń jáde. President ni wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n ń ṣerú eléyìí. Ó padà ti tán. Ó ti finish. Bákan náà ni ní Orò Àgọ́, olórí àwọn vigilante, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Olórí àwọn vigilante ó ní àwọn ológun ni wọ́n pe àwọn wípé àwọn ní ìpàdé o. Àwọn bá lọ sí ilé ọba láti ṣe ìpàdé ọ̀hún. Báwọn ṣe ń parí ìpàdé ẹ̀ nílé ọba ni wọ́n ní àwọn ti ní meeting pẹ̀lú àwọn ọ̀dọ́ ní council, àwọn wá lọ́bẹ̀. Níbi ìpàdé yìí ni àwọn wà tí àwọn gbọ́ wípé àwọn agbésùnmọ̀mí wọ́n ti ya wọnú ọjà o, wọ́n ti ń ṣòro bí agbọ́n o. Kí àwọn tó máa débẹ̀ àwọn sáré lọ sílé lọ gbé ìbọn. Káwọn tó máa débẹ̀ wọ́n ti ń ṣọṣẹ́, àwọn ṣàkójú wọn níwọ̀nba tí agbára àwọn mọ. Ṣùgbọ́n àwọn dúpẹ́ wípé kò ju ẹnìkan tí wọ́n mú balẹ̀ nínú àwọn. Ẹ̀yin ènìyàn wa, ṣé kìí ṣe lára àwọn Boko repentant yìí náà ni wọ́n kó lọ sí Orò Àgọ́? Báwo ni ó ṣe jẹ́ pé ọjọ́ tí àwọn agbésùnmọ̀mí wá attack ni wọ́n ní àwọn vigilante tó ń mójútó ará ìlú ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ní wọ́n ní ìpàdé? Irú ìpàdé wo nìyẹn? Ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ tí ara ó sọ̀rọ̀ fún wọn tí wọ́n tètè yá dìde tí wọ́n lọ láti kojú wọn. Ká dúpẹ́ pé wọ́n gba ìbọn lọ́wọ́ wọn bíi ti Òkè Ọdẹ lọ́dún tó kọjá. A máa fi ohùn sí gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olórí àwọn vigilante ní Orò Àgọ́. Jẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu òyìnbó yìí tó ní òun lọ visit Boko repentant rehabilitation center wọn tí wọ́n dẹ̀ ti kó wọn mọ́ iṣẹ́ ológun. Òyìnbó white man, ẹ gbóhùn sókè. Way here to the rehabilitation center for the
Boko Haram. So that means these have not been rehabilitated yet, and this is like kind of a prison, because this is actually where they have their sentence, you can say, where they're trying to rehabilitate them. So this will be even more risky than before. But let's see if we get the allowance to get in. So this is not so easy to get into this rehabilitation center. So the people are very friendly, and the one is calling his boss, and another is calling his boss, and another was calling his boss, and now we're going to meet with our general of everything. Yeah, they are imprisoned inside here. I'm not sure if these are, they're probably not. If maybe they are, they could be Boko Haram, and then they are allowed to get outside, because he just told me some few of them will get a pass or something to get outside to, yeah, get some water here from the well, or maybe, yeah, little by little try to go out in the town to rehabilitate. So it could be, but they are inside here, and there's like 100 plus Boko Haram members inside here. Oh, so this is one of the security guys from the rehabilitation center. So he's going with us to the general to get the approval, and he's telling us now that there was an explosion here the 24th of December at Christmas, where there was a mosque, which was there was a suicide bomber, but there was also some people collaborating with these guys, and inside the rehabilitation center, they think that there was a guy collaborating with these Boko Haram from outside. So he's now taken to court, right? They have took him to the general there. But how is it possible for him to collaborate with Boko Haram from outside? Because we can't know. Sometimes they used to go out. They will say that they want to go and buy some things. They will move out from morning till night. Isn't it a problem that they are allowed to go out when they are like terrorists? Shouldn't they be inside until they are like more rehabilitated? Yeah, exactly. Yeah, I mean, when they are released for good, will the government have ẹ̀yin ènìyàn wa ẹ máa bá wa wò ó ilé lóhun tó ń ṣẹlẹ̀ nínú when they Nàìjíríà release them for good, the lè government gbẹnu will give tán them o. some money and give them to start some business. So they will release them to go back to tí wàá kó Nigeria. ìbò sí So wọn lọ́wọ́. after a long meeting with that very important person inside that office here to get into the rehabilitation What down, center, Moishe? at least he thought himself that he was very important. A little annoying type, if you know what I mean. But the thing is, it got me in more troubles than a solution to get inside the rehabilitation center, because it seems that all the stuff I was doing, I just been doing, you know, I was not allowed. I needed a permission for everything from the governor, not even from the general. I mean, I needed from the governor to visit all these other places with the Boko Haram and the ones who fight them and everything like that, to document it. He was like, which company are you from? Where are you from? I never heard about that, anyone like getting a permission for that without a license from the governor and etc. etc. So I was just like, no, don't worry. I just got a picture with them because I could see where things were going, right? Did you take any videos and stuff like that? But I was like trying to kind of man flirt. I'm like, okay, I see. I totally understand. So you're from here. I heard you were in the military doing a really good job. So I just changed a little subject, you know, he forgot about what I actually just did, which was not allowed. Anyway, I don't give up so easily, even rejected with a warning from the general. So we head on to another Boko Haram rehabilitation camp, trying to get access. This time the biggest with many hundreds inside. This is a place. Yeah, this is the headquarters of the rehabilitation center. Maiduguri, which is the rehabilitation center of Boko Haram, basically. I managed to get inside for a short while, but without filming much, because all eyes were on me, and suddenly I needed to speak with the manager running this place. He told me politely I needed to leave immediately. My contact also told me the general from before had called all the rehabilitation camps and likewise places, warning them. But this is filmed from inside the rehabilitation camp, and this is Boko Haram. Salam. Then I heard that the Boko Haram repenters, or as you know, many still with Boko Haram minds, were preparing to get out in the bush and fight. So now the military armed them, so we drove back. But it definitely didn't feel more secure. Not me, thank you. Oh, a little more to think about now, because all of them, they have like weapons here as well. So they are former Boko Haram, so you will never know what they're going to do.
But they're actually going in the bush now, right? In the bush. Even here in the night, they will go out. You will sleep in the bush also? They're living like one man in the bush. Yeah, they're spending month in the bush before come back. So now when they go, there will be one month. There is some people now they come. show. Some people they come. They'll go and replace the person they come and relax more. So they go on shift. Yes. Yeah. Some come in, some go. Yeah, so they will go out and hunt their old friends, I guess. But it's still very crazy to think about that these people they have killed a lot of people when they were like in Boko Haram, and then so just now being here with all these former Boko Haram is just crazy because as you probably know, they did a lot of evil stuff, all of them probably, but now they are trying to do the right thing, or I'm not sure if they are forced to it, and they can probably turn sides every moment. Okay, so this was interesting. So now their kind of leader was here, and they were giving ammunition out to these former Boko Haram because now they're going out in the bush, and he wouldn't let me allow to film that because the military is also coming, because they will go together with the military, and these former Boko Harams will show the military where their old friends, where the Boko Haram are, so they can tell their locations. So that's why they go together with the military to hunt them down and fight them. ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn ṣé ẹ rí wọn bó ṣe wà yẹn gan wọ́n ń kó wọn lọ wọ́n á lọ yá òrùn wọ́n lọ ń yá òrùn nínú igbó wọ́n á ti dá wọn padà wọ́n ní wọ́n lọ ń ṣe àfihàn ibi tí àwọn tó kù wà wọ́n lọ ń ṣe àfihàn ẹ̀ fún àwọn ológun dèjẹ́ ká fúnra Yorùbá ní ìfúnra lóògùn àgbà àwọn eléyìí kọ́ ni wọ́n á lọ dọdẹ sílẹ̀ fún àwọn ológun àwa ni wọ́n ń pa àwọn ológun àwa ń sọ wípé wọ́n ń ṣe ìkọlù sí ọgbà ológun ìjẹta ni wọ́n ń ṣe ìkọlù sí headquarter wọn o ǹjẹ́ kì í ṣe àwọn eléyìí ló wá máa wá ṣe alamí fún wọn kì í ṣe àwọn eléyìí lá máa ṣe alamí fún wọn ni ẹ̀yin ènìyàn wa location 9 lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ o ṣé bọ́kọ̀ tó yìnbó yẹn sọ wípé wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn o ìwà ọ̀daràn pọ́nbélé wọ́n ti hù ó ń wò gan wípé níbo lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ lágbàáyé ẹ máa wo body language òyìnbó yẹn ẹ wò dáadáa ó ti ń sọ gan pé wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan burúkú o tó ń sọ lédè Gẹ̀ẹ́sì pé wọ́n ti hùwà ọ̀daràn gidi o so wọ́n wá kó wọn síbí ìgbà tẹ́ ẹ ti rí wọn kó yẹn kí ló yẹ kí wọ́n ṣe tẹ́ ẹ bá ti rí ọ̀daràn mú ṣe bó yẹ kó ṣe ìdájọ́ tó yẹ fún ọ̀daràn tí ẹ̀mí púpọ̀ ènìyàn ti tọwọ́ wọn bọ́ ṣùgbọ́n ní location 9 wọ́n fọwọ́ ra wọn lórí ni wọ́n ní wọ́n ti repent ẹ̀yin nìyẹn wá rehabilitation camp lẹ́ ń wò yẹn o àjọba ló kọ síbẹ̀ yẹn fún wọn o wọ́n ń sanwó fún wọn o wọ́n ń sanwó àbí ẹ̀rọ àwọn sanwó oṣù fún wọn ni wọ́n níyàwó bó ṣe wà yẹn ìjọba ló ń gbọ́ bùkátà wọn ṣùgbọ́n ará ìlú citizen a lot of graduate ló wà lẹ́ o wọn ò níṣẹ́ o kò sówó o kò sétò ààbò nínú ìlú o kò sí nǹkan kan àwọn ará ìlú tó jẹ́ pé ẹlòmíì ò dá ní 100 naira sọ́wọ́ àwọn eléyìí báyìí wọ́n ti dà wọ́n mọ́ iṣẹ́ ológun owó títí wọn owó oṣù títí wọn special ní bí wọ́n ṣe wà yẹn torí àwọn ni bọ́ńtòrò àwọn first citizen àwọn lẹ̀ ń wò yẹn prodigal son má jẹ́ ká gbàgbé àwọn prodigal son àwọn lẹ̀ ń wò yẹn tí wọ́n ti lọ wọ́n wá padà wá wípé àwọn ti lọ nọ́nàkúnà o àwọn ti padà wá o wọ́n dẹ̀ gbà wọ́n dà wọ́n mọ́mọ́ tán prodigal son CDS nìyẹn ṣé báwo ni irú nǹkan yìí ṣe lè máa ṣẹlẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa ní pé ìdàgbàsókè máa dé bá ìlú àwa sọ wípé wọ́n ń pa brigadier general ẹ rí àwọn eléyìí bíi pé gbogbo nǹkan tí ìjọba náà wọ́n ṣe fún wọn yẹn wọ́n rí sí nǹkan kan ara àwọn strategy wọn nìyẹn ara ibi tí wọ́n ń gbà ń wọlé sí ìjọba lára nìyẹn tó bá yá báyìí wọ́n ti wá transport àwọn eléyìí wọ́n bá ti transport wọn àwọn tó bá ti graduate níbí àwọn ni wọ́n ń transport ṣèbẹ́rí fídíò tá a ṣe lánàá àwọn tó bá ti graduate níbi tí wọ́n wà yìí àwọn ni wọ́n ń transport kiri wọ́n wá lọ pín wọn sí gbogbo àwọn ìlú
ara wọn ni wọ́n kó lọ sí Kwara Orò Àgọ́ allegedly. Lára ọ̀rọ̀ tí olórí àwọn vigilante sọ ilẹ̀ fi mọ̀ wípé ara àwọn Boko repentant yìí àwọn ni ológun yẹn ní ìgbà tí wọ́n ti mọ̀ wípé àwọn èèyàn wọn ń bọ̀ o láti wá kọlu Orò Àgọ́ o, wọ́n wá sọ fún àwọn ọlọ́dẹ àwọn vigilante wípé àwọn fẹ́ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ológun. Irú ìpàdé wo ni wọ́n fẹ́ ṣe papọ̀ pẹ̀lú ológun tó jẹ́ pé kò ju 30 ìṣẹ́jú sí bí wọ́n ṣe ìpàdé yẹn ni àwọn ẹlẹ́gìrì ni wọ́n ti ya wọ̀lú ni wọ́n ti ń ṣọṣẹ́. Jẹ́ ká fi ohùn sílẹ̀ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu vigilante commander. Your name. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín àti ipò yín ní Orúkọ mi ni Kẹ́hìndé Oyèdépò tí mo jẹ́ kọ̀mádà àwọn vigilante Orò Àgọ́. ẹ jọ̀ọ́ ṣé lè sọ fún wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti ìjọ́ tó ṣẹlẹ̀ àti bó ṣe ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn àwọn sọ́jà láwọn bá àwa security pé a ní meeting ní ilé kábíyèsí láti wá kó meeting yẹn ká parí meeting yẹn àwọn ọ̀dọ́ tó wá ní meeting ní council bíbá ẹ̀ láti wá dé council kò tí tó 2 hours a kàn dé pé àwọn kidnapper ti wọnú ọjà wọ́n ti wọnú ọjà wọ́n yìnbọn bí àwa náà ti sáré lọ lé ká gbé ìbọn nìyẹn ìrọ̀lẹ́ tó ṣẹlẹ̀ nìyẹn ajá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹnìkan náà rí pa nínú gbogbo àwọn tá a jáde. Ni wọ́n pè wọ́n fún ìpàdé. Ẹ ṣé, a gbàdúrà pé irú ìṣẹ̀lẹ̀ báyìí kò ní ṣẹlẹ̀ sí ẹnìkankan wa mọ́ agbára Ọlọ́run. Ẹ ṣé gan. Since the thing happen, how I've been there, they are well Ẹ̀hẹ́ àti pé ẹ jọ̀ọ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ báwo ni àwọn kí ni ìjọba ti ṣe ètò wo ni. Tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àti ìgbọ́ kíjọba ṣe nǹkan ìjọba ò sì ṣe nǹkan àti ìtẹ̀ ìrọwọ́ ìjọba kan nílò rà ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Báwo làwọn èèyàn ṣe wá ń mú káràkátà wọn jíjẹ mímu. Kò sí títà kò sí jíjẹ Ọlọ́run kàn ń pèsè fún wa fún láti ọ̀dọ̀ àwọn adarí wa lórí àgọ́ tí wọ́n bá sẹ́ǹdì owó sí wa á lọ fi owó ránjẹ ní òmàrán kò sóúnjẹ nǹkan kò sọ́jà kò sí nǹkan àwa tá a wà á kan polisi ni pé tọ̀ ká mọ́ kúrò lù wá. Ẹyẹ ènìyàn wa ṣe bá wa gbọ́ wọn ẹ wá wo ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ yẹn ṣé mílítírì tó jẹ́ ológun gidi tí kì í ṣe Boko repentant wọ́n ṣe ìkọlù wọ́n pe ìpàdé kò pẹ́ sí ní ibi tó ti ń ṣe ìpàdé yẹn náà ni information ti tẹ̀ wọ́n lọ́wọ́ wípé àwọn ẹlẹ́gìrì ti ya wọ̀lú o kí wọ́n tó wá sá lọlé wọ́n náà wọ́n sá lọlé àwọn lọ gbé ìbọn báwọn máa ṣe débẹ̀ àwọn ṣáà gẹ́gẹ́ bí vigilante àwọn ṣe iṣẹ́ àwọn ṣùgbọ́n wọ́n mú ẹnìkan balẹ̀ nínú àwọn ṣé ẹ ti rí bẹ́yẹn bóyá ká ti dúpẹ́ lápá kan wípé wọn ò gba ìbọn sílẹ̀ lọ́wọ́ wọn ṣèbọn sì lọlé lọ rí ìbọn mú ṣàkí bí wọ́n ṣe gba ìbọn sílẹ̀ lọ́wọ́ wọn ní September 28 ní Òkè Ọdẹ lọ́dún tó kọjá nìyẹn so gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó yẹ kó ti jẹ́ kí a jí lójú oorun wa wípé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ yìí tí kì bá ṣe wípé wọ́n mọ̀ọ́mọ̀ hu àwọn ìwà wọ̀nyí sí ará ìlú ni ẹ wo bí wọ́n ṣe pa àwọn aṣọ́gbó ní ìpayà lánàá ní agbègbè Nuku níjọba ìbílẹ̀ Káàmá ẹ̀yin tẹ́ bá ti rí fọ́nrán yẹn ẹ lọ sí orí Telegram wa Àṣàkẹ́ TV channel Telegram ẹ kílíkì ẹ bá fídíò yẹn bẹ wípé ṣé irú ìgbé ayé tó yẹ kí àwọn bàbá tí wọ́n fi ara wọn jì tí wọ́n fi ara wọn sílẹ̀ wípé àwọn fẹ́ ṣọ́ ìlú gẹ́gẹ́ bí aṣọ́gbó forest guide lọ fi mọ́ olórí wọn ni wọ́n pa ṣó dáa ẹ wo bí tí wọ́n ti ká wọn mọ́ bóyá ńgbà tí wọ́n ya nítorí aago 3 òru ni wọ́n ya wọ ìlú ní òru ọ̀gànjọ́ àwọn aṣọ́gbó yẹn bóyá wọ́n sá wọ ibẹ̀ yẹn àbí wọ́n dẹ̀ lọ ká wọn mọ́ ibẹ̀ yẹn bóyá wọ́n dẹ̀ sùn ní o ṣùgbọ́n inú ibi tí wọ́n pa wọ́n sí yẹn inú ẹ̀ wo gbogbo agbègbè yẹn rí ẹni tí wọ́n ń tẹ̀sùn síbẹ̀ yẹn túmọ̀ sí pé ìjọba gan ò tọ́jú wọn àwọn tẹni kan máa ṣọ́ ìlú torútorú tọ́jú wọn kò sí ibùsùn gan bẹ̀ ẹni aṣọ ni wọ́n tẹ̀sùn síbẹ̀ yẹn
Yorùbá jí má sùn, Yorùbá jí má sùn. Ẹ̀yin èèyàn wa, bákan náà ni fọ́nrán yìí ṣe àfihàn ibi tí àwọn military personnel àti àwọn naval police tí wọ́n ti bọ́ nínú convoy bí wọ́n ṣe ń tẹ̀lé ààrẹ Tinubu lánàá tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí Bayelsa. Ibẹ̀ ni àwọn military personnel yìí o ni wọ́n ti fi ẹ̀ṣẹ́ ìdí ìbọn ni wọ́n fi dá pátánì síra wọn lára. Àwọn náà lẹ́ ń wò yẹn. Ṣé irú eléyìí ṣó pọ́n ẹlẹ́ṣọ́ ààbò military officer ní yúnífọ́ọ̀mù naval police ìbá tẹ̀ jẹ́ VIO ìbá jẹ́ PPO gbogbo wọn pátápátá? Ṣé irú ìwà yìí ṣó pọ́n wọn lé o? Àwọn kan ní wọ́n ń jà sówó, àwọn kan ní wọ́n ń jà sí àpò ìrẹsì tí wọ́n kó lẹ̀ fún wọn ní Bayelsa. Eléyìí ó jẹ́ nǹkan tó gbani lójú tí ẹ bá wá wò. Ẹ máa bá wa wò wọ́n o. Wọ́n ti bọ́ńlẹ̀. Ó yá. Pàkó mọ́ ọ. Ẹ jẹ́ ẹ̀yin nìyẹn. Ṣé ìwà yìí dá? Iléeṣẹ́ ológun. Ṣó pọ́n wọn lé? Ṣó pọ́n àti iléeṣẹ́ ológun àti naval police o? Ṣó pọ́n wọn lé pẹ̀lú aṣọ ọlọ́run àti wípé ẹ bá wo àwọn ará ìlú o? Àwọn tí wọ́n gbé ìbọn sọ́wọ́ ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ń jà. Àwọn ará ìlú wọ́n yọ inú ètè síbẹ̀. Ìbọn nìyẹn lọ́wọ́ àwọn ológun. Jó yẹ kí àwọn ará ìlú tó kọ́ máa wò wọ́n báyìí. Wọ́n ò tẹ́ bẹ̀rù kí ìbọn máa lọ ṣàṣìṣe kí wọ́n ní ìbọn pàwọ́ kó lọ bá wọn. Ará ìlú tí irú bàbá ìbá ń ṣẹlẹ̀ máa sá sẹ́yìn. Ó léwu o. Ṣé bá wa rí wọn bẹ́ẹ̀ yẹn? Ẹ̀ṣẹ́ àti ìdí ìbọn wọ́n fi yọ eyín ara wọn. Àfẹ̀ṣẹ́ kù bí òjò, wọ́n bọ́ńlẹ̀ ni. Wọ́n ní wọ́n ti hàn ní ara wọn, wọ́n ti hàn ní ara wọn bí wọ́n ṣe ń tẹ̀lé ààrẹ Tinubu. Ẹ jọ̀ọ́ kí ló lè fa àdúrú ìjà yìí? Gẹ́gẹ́ bí nǹkan táwọn ará ìlú sọ lọ́dà comment section wípé ìrẹsì àtowó ló fa igbó. Ṣé ìrẹsì àtowó ló fa ìjà fún military àwọn ológun tí wọ́n ń tẹ̀lé president jáde? Ilé ó jẹ́ nǹkan àbùkù gbáà ni. Kẹ́rí a ní Yorùbá jẹ́ ká jí lójú oorun wa. Àwọn tí wọ́n ní kó pèsè ètò ààbò sórí ará ìlú leléyìí o. Ìjà ni wọ́n ń jà. Nígbà tó yẹ pé inú National Assembly gan tó bá ń ṣèpàdé ẹ̀ṣẹ́ ni wọ́n fi ń yanjú ẹ̀ láàrin ara wọn. Mélòó wá ní tàwọn military àti naval police àbí VIO àbí road safety. Everybody kò ṣàánú fún wa. Ara àwọn prodigal son tí wọ́n ní ìlú ẹ wo wọ́n ní wọ́n wá ta màálù lọ́jà. Wọ́n dẹ̀ kó ìbọn pẹ̀lú ìbọn ni wọ́n fi wá ta màálù. Ará ìlú mélòó ló lè gbé ìbọn rìn kiri? Láì kìí ṣe ológun, láì kìí ṣe ọlọ́pàá, láì kìí ṣe bóyá vigilante gan ò lè gbé nǹkan tó wà lọ́wọ́ wọn. AK-47 ni wọ́n gbé sọ́wọ́ tí wọ́n ní wọ́n wá ta màálù. Wọ́n dẹ̀ dúró ti màálù wọn nínú ọjà. Wọ́n dẹ̀ gbé ìbọn sọ́wọ́. Ẹ wo fọ́nrán yẹn. Nigeria is finished. Those guys wey dey see like that, na bandit na enter city of Kano, wan go sell their cow. They carry their guns come. Everybody dey watch them. They no shoot anybody. See as people cycle them, but they get their guns. All of them hold their guns for there. They sell their cows. Which kind of level we don't reach like this, Nigeria? At this point, everybody in Nigeria need gun to protect themselves because the government are not doing it. They are not even trying anything. Because I don't see the reason why bandit go get mind waka enter inside city of Kano with him gun won't go sell cow. See guns where they carry. Ṣé ẹ bá wa rí wọn bẹ́yẹn ní ìlú tó lọ́ba tó ní ìjòyè? Wọ́n kàn ń ṣe nǹkan tó wù wọ́n. Kò sẹ́ni tó fẹ́ béè lọ́wọ́ wọn wípé kí ló dé. Ọlọ́pàá máa gba bẹ̀yẹn kọjá, wọn ò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ará ìlú ni wọ́n á ti gbé, á ti palẹ̀ ẹ̀ mọ́. Bọ́ ṣe máa pàkúrú mọ́ gan, wọ́n á mú ọrùn ẹ̀ gan, wọ́n á tẹ ọrùn ẹ̀ mọ́lẹ̀ níbẹ̀ yẹn tó bá sọ pé àwọn fẹ́ mu. Ṣùgbọ́n wọ́n dúró pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Wọ́n dúró ti màálù wọn pẹ̀lú ìbọn
wọ́n fẹ́ wá tà ni wọ́n sọ, ṣe pé wọ́n ń da kiri inú igbó, wọ́n ní wọ́n fẹ́ wá tà lọ́jà, wọ́n dẹ̀ dúró tì pẹ̀lú ìbọn lọ́wọ́. Ẹ̀yin ènìyàn wa ní orí ìkànnì wa náà níbí ni Àṣàkẹ́ TV Show, Àṣàkẹ́ Akọ́mọlédè. Ẹ máa bá wa pín ètò wa, ẹ bá wa subscribe sórí YouTube channel wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí rehabilitation center yẹn, kí ló tẹ̀yin náà bá wa rí sí, àti wípé wọ́n sọ wípé òyìnbó yìí ó ní àyà gidi o, tó wọ àárín wọn lọ ńbẹ̀ yẹn tó dẹ̀ ń ṣe fídíò wọn, ṣé mọ̀ Amẹ́ríkà ni white ni àwọn náà ti rí pé ó wá gba ọ̀rọ̀ sílẹ̀ ní ọ̀dọ̀ àwọn ni, wọn ò gbójú pamọ́, wọn ò sá. Àwọn tó sì wà lẹ́nu iṣẹ́ tí wọn ò tẹ̀ tí sọ pé àwọn repent, àwọn prodigal son gan, wọ́n ń ṣe fídíò, wọn ò sá, wọn ò hide. Bó ti yẹ pé wọ́n ní wọ́n ti install camera, ìjọba ti gbé camera 5,000 sílẹ̀ kan máa install kan fi máa capture ojú wọn, wọn ò ní àwọn gbójú pamọ́. Yorùbá jí máa sùn. Ẹ bá wa pín ètò wa, jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán ìkànnì dààmú. Bí a bá ṣe ń gbé àwọn ìròyìn wa síta ní orí ashaketvnews.com, ẹ máa bá wa pín. Ẹ jẹ́ ká máa rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan. Lédùmarè á ràn wá lọ́wọ́. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV Show. Odùduwà gbé wa láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV Show.